Aláròyé máa wí o. Àwọn sẹ́nẹ́tọ̀ mẹ́ta míì tún fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ All Progressives Congress (APC) tún ti gbàlejò ọmọ ẹgbẹ́ tuntun sí i. Bí wọ́n ṣe ń fò fáyọ̀ ní àwọn ẹgbẹ́ òṣèlú PDP ń kárí bọnú nítorí odidi mẹ́ta nínú àwọn ọmọ ẹgbẹ́ wọn ló tún kẹ́rù lójijì wọnú ẹgbẹ́ òṣèlú tó wà nípò lọ. Àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio tí í ṣe olórí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ka lẹ́tà tí wọ́n fi darapọ̀ mọ́ ẹgbẹ́ APC lásìkò ìjókòó ilé, nígbà tí méjì nínú àwọn aṣòfin yìí wá láti ìpínlẹ̀ Adamawa níbi tí Alhaji Atiku Abubakar, olórí alátakò Tinubu tó fẹ́ gba ìjọba lọ́wọ́ rẹ̀ ti wá. Zamfara ní ẹnì kẹta ń ṣojú fún. Àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dọmọ ẹgbẹ́ APC yìí ni Amos Yohana láti àríwá Adamawa, Aminu Iya Abbas tó ń ṣojú àárín gbùngbùn Adamawa àti Sẹ́nẹ́tọ̀ Ikra Aliyu Bilbis tó ń ṣojú fún àwọn èèyàn àárín gbùngbùn Zamfara. Ohun táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹnu mọ́ pé ó mú kí àwọn pín gàrí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP náà ní wàhálà abẹnú tó ń lọ nínú ẹgbẹ́ náà láti ọjọ́ yìí. Èyí ló sì mú kí iye àwọn sẹ́nẹ́tọ̀ ẹgbẹ́ APC nínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà di 73 nígbà táwọn ti PDP ti já wá sílẹ̀ kù 19. Ẹgbẹ́ òṣèlú Labour kò ní sẹ́nẹ́tọ̀ kankan tó ń ṣojú ẹgbẹ́ wọn mọ́. NNPP tó jẹ́ ti àwọn Kwakwanso ní ẹyọ kan péré, sẹ́nẹ́tọ̀ kan ṣoṣo fún ẹgbẹ́ SDP náà. Àwọn ADC ní 9 nígbà táwọn APGA náà ní ẹyọ kan ṣoṣo. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí àwọn èrò ṣe ń rọ́ wọnú ẹgbẹ́ wọn yìí, Akpabio ní láìsí àní-àní àmì ìlọsíwájú ń bá orílẹ̀-èdè wa, ó sì ń lọ bó ṣe yẹ kó máa lọ ní àwọn tó fẹ́ lọ́wọ́ sí oríire náà ṣe ń wọ́tọ̀ àwọn lọ. Ó ní òun rántí pé lásìkò sáà ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹjọ, odidi aṣòfin 24 làwọn pàdánù sínú ẹgbẹ́ PDP, àmọ́ tí Ọlọ́run ti kọjú oore sí àwọn náà báyìí, ọ̀dọ̀ àwọn sì ni Ọlọ́run wà báyìí. Nítorí lójoojúmọ́ làwọn gbàlejò àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP sínú ẹgbẹ́ àwọn. Ó ní gbogbo PDP ti fẹ́rẹ̀ wọnú ẹgbẹ́ àwọn tán. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo eléyìí kò ṣẹ̀yìn àwọn àtúnṣe ètò ọrọ̀ ajé tíjọba Tinubu ń ṣe, bí owó náírà tó ń gbé pẹ́lí sí lọ́jà àgbáyé, owó ìrànwọ́ orí epo tó yọ àtàwọn ètò dáadáa míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló sọ wípé àwọn àtúnṣe yìí tún mú àdínkù bá àwọn ìjọba ìpínlẹ̀ bí wọ́n ṣe ń yá owó láti lè san owó oṣù àwọn òṣìṣẹ́ wọn. Mọ́nísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.